ọ̀fọ̀ ò ní bá yín kò ní bá wa, òṣì ò ní bá yín kò ní bá wa, ìpọ́njú ò ní bá yín kò ní bá wa, àìríjẹ àìrímu ò ní bá yín kò ní bá wa náà. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ìrànlọ́wọ́ kéékèèké tẹ́ ẹ lè ṣe náà ni pé kẹ́ ẹ bá mi pín prógráàmù yìí. Now ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀. A jẹ́ wípé mọ́tọ́ sí àtẹ́wọ́ gbogbo ọmọ ọkọ káàárọ̀ oòjíire lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀. Nígbà tí mo sọ́njọ́ ní wípé à ń jù wọ́n ò ṣe é wí lẹ́jọ́, ìjà ìlara ò tán bọ̀rọ̀, ó dàbí àríìrí sọ ẹni tó wẹjú lẹ̀rú ń bà, because àwọn èèyàn kan rò wípé Awíkóńkó ní ń dájálẹ̀ láàrin Ọọ̀ni àtàláàfin, tàbí pé ìjà tí ò sí là ń wá sáàrin wọn. Wọn mọ̀ wípé àríká tó wí, àkíyèsí tá a ṣe ló máa sọ nǹkan tá a sọ. I'm very very fortunate. Gbogbo ń tá a wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ó yẹ Ọ̀kanlọ́mọ ó ti dìjà sílẹ̀, ó ti dájà sílẹ̀ sẹ́yìn níbi oṣù bíi mélòó kan sẹ́yìn, ńgbà tó Ọọ̀ni tilé Ifẹ̀ tí wọ́n fi aláṣẹ àtolùdarí Ìlàjì Resort Center Olóyè Dọ̀tun Sànúsí tí wọ́n fi wọ́n jẹ Ọ̀kanlọ́mọ Oòduà. Ọ̀tọ̀ ní báwọn Ọ̀yọ́ ṣe gbé. Àtẹ̀jáde sáré jáde látọ̀ Ọ̀yọ́ Aláàfin ń pé kí Ọọ̀ni ó tètè dá padà wo bàbá Ìjẹ̀bú kíákíá, bí bẹ́ẹ̀ kọ́ òfin ó sì ṣe ọwọ́ ẹ̀. Wọ́n ní wọ́n fọ́ Ọọ̀ni ní 48 hours bí 72 hours dẹ́rin. Àwa dúró 24 hours pé, a dúró 48 hours pé, a dúró 72 hours pé tẹ̀tì òwú nǹkan kan ò ṣẹlẹ̀. Èwo làbọ̀rọ̀ dójú ti rẹ ni. Ó túmọ̀ sí pé Aláàfin Ọ̀wọ́ Adé ò ní alámọ̀ràn gidi bí ti wù kọ́ mọ́. Ṣé kò wá ságbà gidi mọ́ lọ́yọ̀ọ́ ni? Tẹ́ ẹ bá gbàgbé, owó àtìlára yìí ti bẹ̀rẹ̀ látìgbà tí Aláàfin ti dé. Gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé Aláàfin jó mo kùnà mo ṣìnà. Aláàfin gangan ò ní direction. Aláàfin gangan ò mọ ibi tí ń lọ. Aláàfin gangan ò létò. Gbogbo àwọn ọmọ tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, àwọn ọmọ Bàrìbá tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, tí wọ́n kórè ìtàkùn ayélujára, tí wọ́n ń sọ̀sọ́kúsọ, tí wọ́n ń kọ̀kọ́kúkọ, àwọn wà nínú ẹni tí ń ti Aláàfin ní tìkùtì, tàbí tí wọ́n ń portray Ọ̀yọ́ bí Ọ̀yọ́ ṣe ń fira wọn hàn báyìí. Nígbà náà àtẹ̀jáde wá wípé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fi ìyàn joyè tó bá gbé Yorùbá land pọ̀n. Àkọ́kọ́ béèrè pé níbo ní jẹ́ Yorùbá land gan, a ti sọ láìmọye ìgbà. Níbi tán pè ní Yorùbá land, kò sí Ìjẹ̀bú ńbẹ̀, kò sẹ́gbà ńbẹ̀, kò sí Ìbàdàn ńbẹ̀, kò sí Ilé-Ifẹ̀ ńbẹ̀, kò sóǹdó ńbẹ̀, kò sọ́wọ̀ ńbẹ̀, kò sákòókò ńbẹ̀, kò sékìtì ńbẹ̀, kò sóṣogbo ńbẹ̀. Níbi tán pè ní Yorùbá land gangan, Ọ̀yọ́ town, Awẹ́ láwọn ò sí lára wọn mọ́, Akínmọ̀ọ́rìn, Ìlọ́rà, Tèdè. Níbi tí wọ́n pè ní Ọ̀yọ́ land, ìbàbí Yorùbá land nìyẹn. Lóòótọ́ la ní ká jùmọ̀ máa lo èdè yìí kí àwọn tí ń sọ Ẹ̀gbá, torí tá a bá fẹ́ kọ̀wé kó lè rọrùn kíkọ, ká má ẹ̀sẹ̀ máa tú èdè Ẹ̀gbá tì, ká má ẹ̀sẹ̀ máa tú Ẹ̀gìn tì. Because bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ tèmi pé èdè wo ló dùn jù, bí ò ní sọ fún pé èdè tí mò ń sọ yìí ló dùn jù. Wọ́n ti sọ Ẹ̀gìn lójú ẹ rí, wọ́n ti sọ Oǹdó Ẹ̀gìn lójú ẹ rí. Sáwọn tí wọ́n ń sọ Ìjẹ̀bú ti sọ Ìjẹ̀bú lójú ẹ rí. Kọ́ gbọ́ bí èdè Ìjẹ̀bú ṣe dùn. So ti gbọ́ Ẹ̀gbá rí, wọ́n ti sọ Ẹ̀gbá lójú ẹ rí. Kọ́ gbọ́ èdè Ẹ̀gbá bó ṣe dùn. Ṣé wọ́n ti sọ Ìjẹ̀ṣà lójú ẹ rí? Kọ́ gbọ́ Ìjẹ̀ṣà bó ṣe yùn lẹ́nu. Ṣé wọ́n ti sọ Gbómìnà lójú ẹ rí? Kọ́ gbọ́ Ìgbómìnà bó ṣe dùn. So ti gbé dé àwọn Àkókó, o ti gbé dé àwọn Èkìtì. Yóò dàbí ẹni pé kán má dákẹ́ ọ̀rọ̀ sísọ mọ́. Kí wàá ní gàràjé? Kí làpọ́n po eégún Gbómìnà? Kí ló dé tí Ọ̀yọ́ fi nígbàgbọ́ wípé èdè àwọn là ń sọ? Ta ló fi sí wọn lẹ́nu?
ń bo l'Ọ̀rànmíyàn ti kúrò, èdè wo l'Ọ̀rànmíyàn ń sọ nílé Ifẹ̀ tó ti kú ò, tí wọ́n fi rò pé àwọn làwọn lédè kan àbáwọn kọ́ làwọn lédè kan. ẹ já padà sórí tó gbé wa wá gangan. ntọ́ wá gbé wa wá ní ti Ọ̀kanlọ́mọ Oòduà. Òní fi olóyè Dọ̀tun Sànúsí jẹ́ Ọ̀kanlọ́mọ Oòduà. Ariwo sọ̀ngbà náà. Ìwúyè wa wáyé lọ́sẹ̀ tó parí yìí. Ìwúyè tó wáyé ọ̀hún Ilé Ifẹ̀ gbàlejò kò ṣẹlẹ̀ rí. Ìdí ni pé láti sàmì ayẹyẹ ọdún 10 lórí àpèrè Oòduà, Ọọ̀ni fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn joyè. Inú wọn náà ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyàwó ààrẹ, ìyàwó Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tọ́ọ̀ni fi jẹ yèyé aṣíwájú of Oòduà land. Oríṣiríṣi àtẹ̀jáde làwọn Ọ̀yọ́ gbé jáde. Lóòótọ́ kò dáa láti pẹ̀lú ọ̀bọ jáwùrà, ṣùgbọ́n láwọn àkókò kan tọ́ọ̀bá láì Ọlọ́run rínú jẹ́ káyé náà ó ròde. Gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ la dá lóhùn láwọn ìgbà kan, ṣùgbọ́n gbogbo ara ajá kọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò. Now ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube, torí ọ̀rẹ́ à ń gbé nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan bákan, ẹ bá mi like, ẹ bá mi love program yìí. ṣé ẹ gbàgbé pa àwọn ọ̀tá ń bẹ ńlẹ̀, àwọn náà máa gbìyànjú ká máa rétò ṣe. So mi bá tí mọ̀ wá sọ̀rọ̀ tó le lénìí, ṣùgbọ́n tí ń jáde látọ̀yọ́ ló prompt mi. Lóòótọ́ Aláàfin lè mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń kọ, gẹ́gẹ́ bí Ọọ̀ni ò ṣe mọ̀ nípa nǹkan táwọn èèyàn ń sọ, táwa kan ń sọ, tó jẹ́ wípé naturally ńlá ń dìfẹ́ǹdì àpèrè Oòduà táwọn Ọ̀yọ́ fẹ́ sọ di yẹpẹrẹ. ńgbà tí Ọọ̀ni ti fi olóyè Dọ̀tun Sànúsí jẹ Ọ̀kanlọ́mọ Oòduà tán sì ti wá ṣèwúyè, nìròyìn bá jáde lánàá o wípé Aláàfin ó fi Ṣèyí Tinubu, ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ Ọ̀kanlọ́mọ of Yorùbá land. Kárìn kápọ̀ yíyẹni yẹni. Ìbéèrè tèmi kọ́kọ́ ń béèrè ni pé for how long ni Aláàfin Ọ̀wádé ti ń plan ẹ̀? Ṣé immediately tọrọ wípé kán má fi ẹnìkan jẹ orúkọ oyè Yorùbá land ni làwọn náà ti sáré lọ pick? Ìyẹn túmọ̀ sí pé Ọọ̀ni lead, Aláàfin follow. A sì l'Aláàfin ní ìkejì, Aláàfin ní rárá kò rí bẹ́ẹ̀. Àwọn Ọ̀yọ́ ní dandan káwọn ò fi kùn bẹ́lẹ̀ torí ipá pè wọ́n ní igbákejì Ọọ̀ni, torí ipá pè wọ́n lọ́mọ Ọọ̀ni, torí ipá ní kò sí bọ́mọ ó ṣe dàgbà títí tí ó ju bàbá ẹ̀ lọ. Wọ́n ní àfòkánìṣó, ṣùgbọ́n gbogbo ń tọ́ Ọọ̀ni ń ṣe ńlá Aláàfin ń ṣe. Aláàfin gangan ò ní direction. Báláàfin bá ní direction, ó yẹ kó jáde in a unique way fúnra lára ẹ̀. To the best of my understanding, ká ní Aláàfin ní alámọ̀ràn gidi ni this same Dọ̀tun Sànúsí, olóyè Dọ̀tun Sànúsí, ọwọ́ tí oyè káàkiri ilẹ̀ Yorùbá, àchífà náà láyé fi joyè, kò sẹ́ni tí fàbèsé joyè. Ẹ gbọ́ ni olówó ló lóyè, olówó ló lóyè, kò sẹ́ni tí ó fòyè lọ́ọ́ máa bèṣe, kò sẹ́ni tí fòyè lọ́ọ́ máa bèṣe. Olówó ni wọ́n fi joyè. Olóyè Dọ̀tun Sànúsí yìí Aláàfin lè fi jẹ oyè míì yàtọ̀ sí Ọ̀kanlọ́mọ. So láti wá lọ mú Ṣèyí Tinubu wá fẹ́ fi kanta Dọ̀tun Sànúsí, àbí láti wá fi kanta Ọọ̀ni tilé Ifẹ̀ tó wà childish. Báláàfin bá fẹ́ fìyàn joyè kò jẹ́ kó jẹ́ ní yàjóyàjó báyìí. Táláàfin bá fẹ́ tàbí tọ́yọ́ gangan bá fẹ́ ká gbà wípé àwọn òjòwú Ọọ̀ni tàbí kìí ṣe nǹkan tó Ọọ̀ni ti ṣe làwọn ń tẹ̀lé tàbí làwọn ń ṣe. Ojú ọ̀nà tó Ọọ̀ni bá ti gbẹ́sẹ̀ kúrò làwọn ẹ̀sẹ̀ ń gbẹ́sẹ̀ sí. Backslider will always remain at the back, because ó yẹ kí ẹ̀dá ó ní ètò tiẹ̀ kó wà unique. Oríṣiríṣi àwọn èèyàn ló ń ṣètò lórí ìtàkùn ayélujára. Mo jókòó mo wò ó, bóò ni tọ̀dọ̀ mi ó ṣe yàtọ̀ níwọ̀nba díẹ̀. À ń bọ̀sìnbọ̀sìn odidi ọba, kí wá sọba lásán, Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Gbogbo ìran káàárọ̀ oòjíire a ní ọ̀wọ̀ àtàpọ́nlé tó pọ̀ fún Ọ̀yọ́ àti Aláàfin. Ọjọ́ tí
Ọ̀yọ́ àtàláàfin ti bẹ̀rẹ̀ sí ní kan Ilé Ifẹ̀ àtọ̀ọ̀ni lábùkù. Ọjọ́ náà ni aṣọ iye àṣẹ àpọ́nlé yẹn ti sí kúrò lára wọn. Now listen, àwọn sọ pé kí wọ́n má fi Ṣèyí Tinubu jẹ Ọ̀kanlọ́mọ. Àbá pé ní Yorùbá land àwa mọ̀ wípé Ọ̀kanlọ́mọ Ọ̀yọ́ ni, and this is the high time. Àsìkò gangan leléyìí tó jẹ́ pé oyè tán bá fìyàn jẹ lọ́yọ̀ọ́ àní recognize ẹ̀ ní gbogbo ilẹ̀ káàró òjíire mọ́. Starting from Máyégún tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ́njọ́ ní kì í ṣe Máyégún of Yorùbá land, a recognize ẹ̀ nífẹ̀ẹ́, Oǹdó ò recognize ẹ̀, kò sí nǹkan tó kàn wọ́n lẹ́kìtì, Ìjẹ̀bú lè recognize ẹ̀ torí pé Ìjẹ̀bú ló ti wá, kò sí nǹkan tó kàn gbà ń pa oyè tí Aláàfin fìyàn jẹ. Bó bá wá fi Ṣèyí Tinubu jẹ Ọ̀kanlọ́mọ irúnmọlẹ̀ kó kúrò l'Ọ̀kanlọ́mọ Yorùbá land, kò sí nǹkan tó kàn wá, a recognize ẹ̀ nílẹ̀ káàró òjíire. Ilẹ̀ Yorùbá ìlú 7, ìlú 5, ìlú 6 péré náà ti recognize ẹ̀. So Ṣèyí Tinubu a ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún gẹ́gẹ́ bí ọmọ ààrẹ. Oyè ọmọ rí o Ṣèyí Tinubu àbúrò mi dáadáa, torí ẹ ń bá ń jẹ lábẹ́ Sálí ni ọmọ gbé Sálí ń sílé nítọ́jú orí ọdún 10 gédéǹgbé, kì í ṣe kékeré nú ọdún. So lóòótọ́ ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí, ṣùgbọ́n aguda ọjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ kálukú ń jẹ, ó sì tó kálukú jẹ, Ọlọ́run fi bí pẹ́ nìkan. So a kí kú oríire tó yè tuntun tálàfin fẹ́ fi jẹ. Ìyẹn nìkan kọ́ l'Aláàfin ó fi joyè, wọ́n pọ̀ tálàfin ó fi joyè. Now lára ọ̀rọ̀ tó prompt mi tí mo fi wá, the earlier the better, tí Ọ̀yọ́ bá pe ọmọkùnrin tí wọ́n ń pè ní Adédayọ̀ Victor yìí, àwọn kan sọ wípé ọmọ Ìgbò ni, okay. Now ọmọkùnrin yìí lọ́kọ̀ nǹkan sórí ìtàkùn ayélujára tó prompt mi gan láti wá ṣètò lónìí. Wọ́n fi yàn joyè, mo lè wá likely kí n kàn wá sọ̀rọ̀ pé ok o bàbá wa Aláàfin o, àwọn náà fẹ́ fi ọmọ Ṣèyí ọmọ Tinubu jẹ Ọ̀kanlọ́mọ Yorùbá land. Ńgbà tó ní fi Aláàfin fọmọ Tinubu joyè, ó túmọ̀ sí pé Aláàfin go low, because as far as I'm concerned ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló deserve oyè nílẹ̀ káàró òjíire nílẹ̀ Yorùbá ju Ṣèyí Tinubu lọ. Kí ni contribution Ṣèyí Tinubu sí society? Kí ni contribution Ṣèyí Tinubu sílùú Ọ̀yọ́? Kí ni contribution Ṣèyí Tinubu sílẹ̀ Yorùbá? Bàbá rẹ̀ jẹ́ president, and so kí ni impact tiẹ̀ gangan sílẹ̀ Ọ̀yọ́? Tá a bá ń sọ̀rọ̀ nípa Dọ̀tun Sànúsí nílé iṣẹ́ nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jàǹfààní ẹ̀ tí wọ́n ń jẹun bẹ̀. Ó ní impact fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So ọ̀gbẹ́ni Adédayọ̀ Victor yìí wá ní when it is your turn, abandon the Yorùbá land title that is acknowledged by other tribes and nations globally. Ta ní tàn yín? Ta ló recognize ẹ̀? Ẹ mọ̀ wípé igi súnmọ́gi lọ̀bọ fi ń yọ̀. Àwa ìlú tó kù la gbé lárugẹ ẹ̀. Ńlá fi ń respect oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀. Now oyè Ààrẹ Ọ̀nà Kakanfò is title of Ọ̀yọ́. Ẹ̀yin lẹ fi ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Ọ̀yọ́ ni, Máyégún of Ọ̀yọ́ ni. So eléyìí náà Ọ̀kanlọ́mọ of Yorùbá land yín of Ọ̀yọ́ ni. So that is acknowledged by other tribes and nations globally and take on an irrelevant Oòduà title that they distribute like condoms in Ile-Ife. Can you imagine that? Tẹ́ bá wò dáadáa ẹ rí i pé apart from pé ọmọkùnrin yóò wà cultured, kò ní òye, kò lọ́gbọ́n, kò ní làákàyè, tẹ́ bá tún wá wò dáadáa possibly ó lè mọ́ níyà àti bàbá láyé. Sẹ́wọ̀n pé tọmọ ọba ti lóbi ọmọ ẹjọ́ mo kùnà mo sì nà. Yorùbá ní ọmọ ò ló ń bá wí, ọmọ rà ó ṣèdè. Wọ́n lábẹ́rẹ́ tó bá lókun dì ló ṣe é wá. Àwọn abẹ́rẹ́ kan wà tí ò lókun dì, irú wọn ni wọ́n máa ń hùwà kí ni ó ṣẹlẹ̀ ta ni ó mú mi gan.
kò sí nǹkan tó ní kó má sọ̀rọ̀ nípa pé wọ́n fi ìyànjọ kan lọ́mọ Yorùbá land o wáyé sọ̀rọ̀ nípa Ilé-Ifẹ̀. Congratulations again Ṣèyí Tinubu, the incoming Okalomo of all Yoruba land. All Yoruba land, stop deceiving yourself. Ọ̀yọ́ is the only Yoruba land as far as we are concerned. So now ẹnìkan tó wá sọ̀rọ̀ gidi wá sọ̀rọ̀ ó ní I think it is high time this handler stop this battle. It doesn't speak or portray us well as ọmọlúwàbí that we are now, either Yoruba or Oòduà. We should not forget that we are the same thing, be it Alaafin or Ohun. They both have something in common with Oduduwa. We need to learn how to live together in peace as ọmọ káàárọ̀ oòjíire. We are all ọmọ káàárọ̀ oòjíire. Níwọ̀nba àgbà tẹ́ ti choose pẹ́yìn ní Yorùbá land. Ọmọ ò ní dàgbà títí àbí kò ní dàgbà títí kọ́ lọ́jọ́ orí òun ju ti bàbá òun lọ. Bẹ́ẹ̀ tàkìtì forí gúnlẹ̀ nígbà gba ọmọlẹ́jẹ́ sí Ilé-Ifẹ̀. Àyàfi tẹ́ bá sọ fún agbé Ọ̀yọ́ ti wà síwájú Ilé-Ifẹ̀ ẹ prove ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé Ọ̀rànmíyàn Ilé-Ifẹ̀ ló ti kú o 1,000 times 10,000 times 1 million times ọmọ lẹ́jẹ́ sí Ilé-Ifẹ̀. Majority yín gan yìí tún wá sọ ọmọ Ilé-Ifẹ̀. Ìbàrìbá, Tápà, Bọ̀gú, Málì ń làwọn ìran baba ńlá baba yín ti wá ńlọ́jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ wà bí ọmọ àlè láàrin yín. Because mi rí bi tí ọmọ ti mọ bàbá bẹ́ẹ̀ dùyàwó tàbí bi tí ọmọ ti mọ wo bàbá ẹ̀ lágbọ̀njẹ̀ ní lágbọ̀ndò àbí láwùjẹ̀ tí ọmọ pé bá mi mo jù yín lọ tí ìbá ṣe kinní gan mo fẹ́ rí pé mi mo bí. Does that make any sense? So wọ́n ní we need to learn how to live together in peace as ọmọ káàárọ̀ oòjíire. One cannot separate Yoruba from Oduduwa, and the same way one cannot separate Oduduwa from Yoruba. The ongoing banter hasn't benefited anyone in this country. The page handler just have to stop this banter and let peace reign. Kò lè stop ẹ because ajá tí ọ̀sán ò ní gbọ́ fèrè àkísà rẹ̀ ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró. Ẹ má sọ pé kó stop ẹ jẹ́ kó continue o kí ó máa kó ẹrẹ̀ àrífín bá Ọ̀yọ́ àti Aláàfin. Ẹ gbàgbé ńgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ mo sọ nǹkan kan mo nígbà tí chapter yìí bá fi máa close ìwọ̀nba iyì péréte tó kù lára Aláàfin ìwọ̀nba àpọ́nlé díẹ̀ tá a sì ń fún wọn kò ní pẹ́ kúrò. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Aláàfin ti lọ sọ́pọ̀lọpọ̀ ìlú. Aláàfin ò dí mẹ́fìt láti wá sí Ilé-Ifẹ̀. Ó speak volume. So Aláàfin fi ìyàwó Tinubu joyè. Olúbàdàn bẹ́ńbẹ̀ tìdùnnú tẹ̀rín. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bẹ́ńbẹ̀ tìdùnnú tẹ̀rín. Aláàfin ò dí mẹ́fìt láti yọjú bẹ́ẹ̀. So ìdúró táwọn wá dúró ní ìdúró wípé èmi náà jẹ tèmi sí ẹ lọ jẹun. Àwọn èèyàn kan ní bàbá broke ni kò sí wàhálà o. Invitation rèé ńgbà tán ní chieftaincy installation of Barrister Olúwaṣèyí Abíọ́dún Tinubu Okalomo of Yoruba land, Senator Abdulaziz Abdulkadir Yari Ọbalóyin of Yoruba land. Ọ̀dà Ọlọ́run ràn wá lọ́wọ́. Date 21st December 2025. So Ọlọ́run ràn wá lọ́wọ́. Now àtẹ̀jáde wá látọ̀dọ̀ Okalomo Oòduà ń ó mú wá o. Bákan náà ni àtẹ̀jáde wá láti Ilé-Ifẹ̀. Èwo ni àkọ́kọ́ yẹ̀wò ń bẹ̀? Ẹja àkọ́kọ́ yẹ Okalomo Oòduà ká kọ́kọ́ yẹ̀wò. Wọ́n release press release. So now Okalomo Oòduà prioritizes Yoruba unity, impact and cultural preservation over controversies. The office of the Okalomo Oòduà wishes to clarify its position regarding recent public discussions and media reports surrounding the conferment of the title Okalomo of Yoruba land on Mr. Ṣèyí Tinubu by the Alaafin of Ọ̀yọ́, Chief Engineer Jubril Dotun Sanusi. The Okalomo Oòduà is a firm believer in purposeful leadership, cultural preservation, and meaningful impact.
He is not inclined to join issues, debates, or controversies surrounding titles, personalities, or inter-traditional discourse. The Okalomo Odua remains focused on his core mandate, the preservation, promotion, and advancement of Yoruba culture, values, unity, and socio-economic development across generations and borders. Similarly, His Imperial Majesty Oba Adeyeye Enito Ogunwusi Ojaja II, the Ooni of Ife, continues to demonstrate uncommon statesmanship by prioritizing the stability, cohesion, and collective progress of the Yoruba race, rather than engaging in divisive narratives. Chief Jubril Dotun Sanusi is, above all, a gentleman, bridge builder, and cultural custodian whose philosophy is anchored on the Omoluabi ethos, dialogue over discord, impact over noise, and legacy over monetary relevance. Tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo tí ń yọ Ọ̀yọ́ lẹ́nu lélẹ́yìí, Ọ̀yọ́ prefer discord over dialogue. Wọ́n prefer noise over impact. Wọ́n prefer monetary relevance over legacy. Because tí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ṣe tálàfin ó wá ní sùúrù kí wọ́n jẹ́ kélé ó kúregbé kí wọ́n fẹ́ lòmíì jẹ oyè míì not Ọ̀kanlọ́mọ. Àbọ̀kanlọ́mọ nìkan lórúkọ oyè tí ń bẹ ńlẹ̀ ni. Dọ̀sí mi pé tí wọ́n bá ti wájú Ọ̀kanlọ́mọ nísìn wọn lè jọ Ọ̀kanlọ́mọ lọ́jọ́ wájú àbí wọn lè jóyè míì. Ta ni ń bá láàfin gbìmọ̀ràn papọ̀? Àwọn ìwo ní ń tẹ̀ lọ́ba, ta ni PA, ta ni special adviser? Àwọn ìwo ní wọ̀yẹ̀wò ọba, irú ìmọ̀ràn wo lẹ̀ ń fún wọn? Ìmọ̀ràn tí ó yẹ̀yẹ́ wọn ni àbẹ́lẹ̀ tí ó pọn wọn lé, kí wá làpọ́nlé tí ń bẹ́nu ilé. Ọ̀ní fìyàn joyè, the same orúkọ tó ní wá lò lẹ́yìn náà wá lò. Meanwhile, ńgbà tálàfin tó yan Ààrẹ Ọ̀nà Kakanfò, Ọọ̀ni ọba Ọkùn Adésíjú Adé ò torí ẹ̀yàn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ńgbà tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ Máyégún, Ọọ̀ni ò torí ẹ̀fẹ́ nìkan kan jẹ Máyégún. Kennedy, Ọọ̀ni wà focused, Ọọ̀ni wà determined, Ọọ̀ni ní dreams, Ọọ̀ni ní vision. Gbogbo tó ní ṣe pátápátá ló ti wà létò ètò, and that is the reason why tó fi ń progress every day, and that is the reason why tó fi jẹ́ àárín àjàgbá yìí ń tàrín, àjàgbá yìí ń tàrá. Ibikíbi tó ní bá dé ó ń gba yìí ni, kò fowó rà pọ́nlé. Tẹ̀tẹ̀ òpópó ti lómi nínú tẹ́lẹ̀ kójò tó dé, àtọ́ba tẹ́lẹ̀ kó tó wá dádé ni. So àwọn ọba kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tó jẹ́ pé owó oyè ni làwọn fi ń jẹun, ni wọ́n fi boost ego wọn, kò sí nǹkan kan lẹ̀, wọn ò sì bá nǹkan kan lẹ̀. Àwa náà sáré renovate ààfin, á tá ààfin ṣe, àwa náà ní ìdí owó. So dandan ni ká fìyàn joyè. Òṣìṣẹ́ni tá a lè fi joyè, ṣùgbọ́n sóyè tán lẹ̀ ni, ṣé Ọ̀kanlọ́mọ nìkan ní bẹ́ẹ̀lẹ̀? So he believes that Yoruba greatness is best sustained through unity. Asin ló dé lòórùn dé o, Ọ̀yọ́ ló dé ní gbogbo ẹ̀fọ́n ká o, ọba ni wọ́n jẹ ní gbogbo ẹ̀ dàrú. Ọba wọn jẹ́ ńlẹ̀fẹ̀ nílẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí tòrò, ló bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè. Ọ̀jájá yunifásitì ti bẹ̀rẹ̀, Ọ̀jájá mall káàkiri, resort ọ̀nbẹ̀ńlẹ̀, gbogbo Ilé-Ifẹ̀ ti develop. Immediately tó ní Adéyẹyẹ Enito Ogunwusi ìjọba, wá wo Ilé-Ifẹ̀, tó bá wo Ilé-Ifẹ̀ lọ́dún 20 ọdún sẹ́yìn, wá wo nísìn láàrin ọdún 10. Development. Àwọn tí wọ́n joyè nílé-Ifẹ̀ wọ́n mọ̀ pé oyè ńlá làwọn jẹ. Ẹ ń bá joyè lọ́yọ̀ọ́ nísìn oyè Ọ̀yọ́ ló jẹ. There is nothing like Yoruba land again. Because oyè tẹ́ jẹ́ kò sọ pé k'Olúbàdàn má jẹ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lè jẹ́, wọ́n lè jẹ́ ń Jẹ̀bú. Wọn ò kàn lóyè Ọ̀rẹ́ Ọ̀nà Kakanfò ní Jẹ̀bú, wọn ò ní Lẹ́gbàá ni, wọn bá ti jẹ́, wọn ò ní n'Íbàdàn. Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní Lẹ́gbàá. Wọ́n náà jà Ààrẹ Ọ̀nà Kakanfò Lẹ́gbàá. Bó bá wọ̀ ní lọ́la, Ọọ̀ni lè jà Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Oòduà, Ààrẹ Ọ̀nà Kakanfò fún Oòduà land ní ọba tó ń gbé Gani Adams mi. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. He believes that Yoruba greatness is best sustained through unity,
mutual respect among traditional institutions, and collaborate efforts, not through public confrontations or competing narrative. Kí là ń compete lé lórí? Ọọ̀ni làgbà, Aláàfin làgbà, rádàdà ìkejì kínní. Ọmọ kéékèèké gan wá bí dàgbàsókè ó ṣe bálé ayé wọn. Àwọn tó rí jẹ ń wá báwọn tí ò rí jẹ ó sì rí jẹ. Ẹnìkan wá ń jà lórí supremacy. Àdàbà lọ ní, àdàbà ọ̀nà ní à ń kùngbẹ́. Iná ń jó ẹyẹ oko ń lọ, ẹ̀ bá àsọná sí pápá, ẹyẹ ó fò yọ́ ọba tiẹ̀ lọ. We have Ààrẹ Ọ̀nà Kakanfò in Ẹ̀gbá and Ìjẹ̀bú. God bless you. So wọ́n lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ń Bàdàn lọ́la, bàbá wo Olúbàdàn, oríṣiríṣi oyè wọ́n lè jẹ. Kò sẹ́ni tí ó dá wọn dúró, kò sẹ́ni tí ó stop wọn, kò sẹ́ni tí ó sọ pé wọ́n ṣe jẹ́. Ńgbà tí Aláàfin fìyàn joyè ń jó ní sàtífíkẹ́ẹ̀tì tarí ó ti ẹ̀dùn mí tí n ò ṣètò lórí ẹ̀. Wọ́n lọ kó permanent chairman Ọ̀yọ́ State Traditional Council, traditional ruler. Àwọn kọ́ fẹ́ fààyàn yọ pé ń jò lẹ́ di permanent chairman. Ìtàn adìẹ ti di pínpín. Ẹ̀yin àti Olúbàdàn àti Ṣàngó Ògbómọ̀ṣọ́ lẹ́jọ́ máa pín. Ṣé ẹ gbọ́ sà, kò sí nǹkan tẹ́nìkan fẹ́ fi supremacy ṣe, gbogbo wa mọ̀ wípé Ilé-Ifẹ̀ láti lọ. So the Okalomo Oòduà therefore reiterates its commitment to cultural diplomacy, youth empowerment, nítorí wọn ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe ń tiẹ̀ nu. Bí ó ṣe rú àwọn ọ̀dọ́ lágbára, báwọn tí ò ríṣẹ́ ṣe ó ṣe ríṣẹ́ ṣe, bí ló ṣe dàgbàsókè, nǹkan tí ó máa yé dẹrùn, Okalomo Oòduà wà fún tiẹ̀ nu. Diaspora reconnection, economic and educational advancement within Yoruba land. Yoruba land ìtàn jẹ́ iná ní ìṣòro wa, káyọ̀kú. It remains steadfast in working with all well-meaning stakeholders for the collective good of the Yoruba people, irrespective of titles or personal distinctions. This is a time for calm reflection, cultural responsibility, and unity, not contention. Signed, Williams Abiola, Personal Media Aide, Chief Engineer Jubril Dotun Sanusi, Okalomo Oòduà. Àtẹ̀jáde tó wá láti bẹnu Ilé-Ifẹ̀ náà fà àtẹ̀jáde ta. Pápápá ẹ jẹ́ kí n sáré kà kí n lè tètè kú omi, mo ti ní mo sáré wá ni. Wọn kánjú wáyé wọn sì ní kánjú lọ, ṣùgbọ́n lórí ètò eléyìí mo kàn sáré wá. N lè sáré padà, n lọ sinmi látàárọ̀. In moments of cultural transition, the true essence of traditional leadership is revealed not in rivalry or reactionary gestures, but in vision, responsibility, and service to the people. Recent developments surrounding the Okalomo title have once again brought to the fore the contrasting approaches to kingship within Yoruba land. While distractions and controversies make headlines elsewhere, the Ọọ̀ni of Ifẹ̀, Àrólé Odùduwà, Ọlọ́fin Àdìmúlà, Ọọ̀ni Adéyẹyẹ ní Ìtàn Ògúnwùsì, CFR, Ọ̀jájá II remains firmly focused on the higher calling of his sacred throne, unity, development, security, and the future of the Yoruba people. The conferment of the prestigious title of Okalomo Oòduà on Prince Dotun Sanusi in Ile-Ife on December 5, 2025 was neither impulsive nor symbolic pageantry. It was a deliberate act rooted in tradition, consultation, and purpose. Unlike titles conferred for more ceremony, Okalomo Oòduà represents service, responsibility, and pan-Yoruba commitment. This was clearly demonstrated by Sanusi's immediate articulation of a national mandate, his hosting of the Okalomo Oòduà National Security Summit, Ilaji 2026, aimed at addressing insecurity across forests, farms, villages, and cities in Nigeria. This is leadership with substance, where titles translate into action, dialogue, and national relevance. Àwọn eléyìí ọ̀fọ̀ bá jẹ lórí irọ́ o, wọn ò fìjòyè jẹ lórí ẹ̀tàn, wọn ò lè jẹ́ kí àwọn alálẹ̀ òbí àwọn. Okalomo Oòduà tí wọ́n jẹ, ẹni tí wọ́n fi jẹ́ ó kúnjú òṣùwọ̀n ó tó gbangba sùn lọ́yẹ̀ ni. So ẹni bá fẹ́ jowú lè jowú,
ntí Dọ̀tun Sànúsí ń ṣe tàbí tí yóò tún ṣe mẹ́wàá Ṣèyí Tinubu ò lágbára rẹ̀ mẹ́wàá Ṣèyí Tinubu ò lágbára rẹ̀ Ṣèyí Tinubu wálé ayé tiẹ̀ láàyè ọ̀tọ̀ ó ń gbádùn gbèsè ayé ẹ̀ láàyè ọ̀tọ̀ kò sí ní tí wọ́n fi jẹ láyé tí ò wọ́ tiẹ̀ ṣùgbọ́n ká má fọmọ ọlọ́mọ dá controversy lẹ̀ kí lọ́jọ́ orí ẹ̀ wọ́n mọ̀ ní ìdìbò 2027 tiwọn fún bàbá ẹ̀ ẹ má kórè ọmọ ọlọ́mọ bọ controversy tí ò nídìí oyè mi ń bẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ fi jẹ́ so wáyé tí Ṣèyí Tinubu wájọ́ kan lọ́mọ of Yorùbá land ẹ sá mọ̀ pé sẹ́ńjì díẹ̀ ó ti bẹ̀ ń jáde Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Ilé-Ifẹ̀ is universally acknowledged as the cradle of Yoruba civilization. The Ohun's role, historically and spiritually, transcends local boundaries because it is anchored in origin, consensus, and cultural continuity. This reality was visibly reaffirmed during the Okalomo installation, which witnessed the presence of leading Yoruba monarchs, including the Olúbàdàn of Ìbàdàn land, the Àsẹ́yìn of Ìsẹ́yìn, the Elérúwà of Èrúwà, and several others from across Yoruba land. Their attendance was not accidental. It was a statement of unity, legitimacy, and shared heritage. Notably, the Olúbàdàn himself has publicly clarified that traditional authority is banned by defined jurisdictions and law, yet stood in solidarity with Ilé-Ifẹ̀, recognizing the Ohun's unique cultural and spiritual role in Yoruba affairs. Beyond cultural leadership, the Ohun has consistently demonstrated that modern kingship must speak the language of development. Not orúkọ oyè lásán, not supremacy, not èmi làgbà ìwọ làgbà. Across the southwest, tangible projects bearing the Ọ̀jájá vision are reshaping communities and creating opportunities. Òní ń gbà yàn síṣẹ́, èyí ń jà sí olórí aládé wéréwó, olórí aládé fọ̀wéà, olórí aládé ń bo lẹ́gbẹ̀ẹ́ àwọn wo, olórí aládé tí ò lè pàṣẹ fọ́ba mi pé kó má sunú ilé ẹ̀ tàbí kó má kọjá tàbí kó má rìn, olórí aládé tí ò lè gbẹ́sẹ̀ gbéyàwó ẹni tí ń ti wí barò lásán kó má rojọ́ sí kán má jọ dé kóòtù. So what are you talking about? Beyond cultural, okay, creating opportunities from Ọ̀jájá smart cities in Ado-Ekiti and Ibadan to Ọ̀jájá radio, Ọ̀jájá university expansion in Ilé-Ifẹ̀, industrial factories and shopping malls across major Yoruba cities. The Ohun's reign is redefining the throne as a catalyst for economic growth and job creation. At a time when citizens demand results, not rhetoric. Ìṣe alẹ́ empire kan lọ́dún ọjọ́ kan empire wá wó àwa ti àgọ́ àwa lọ dọ́gbọ́n gba àgọ́ dọ̀yọ́ àwa dọ́gbọ́n gba àgọ́ ọ̀já lọ́wọ́ àwọn ọmọ ọ̀já lọ́wọ́ àwọn tó làgọ́ àwa kọ́kọ́ sọ́dà àgọ́ dọ̀yọ́ ńgbọ́ yá làwa sọ́dọ̀yọ́ Àtìbà ńgbọ́ yá làwa yí sọ́yọ́ Aláàfin eléyìí kọ́ o. So the Ohun has chosen at the time when cities demand results, not rhetoric. The Ohun has chosen to invest in people, infrastructure, and the future. True authority does not announce itself through rivalry. Bẹ́ẹ̀ni, ẹnba lágbára kọ́ ni ó sọ pé mo lágbára. Ẹ̀rọ ni, very calm, very quiet. Ọ̀ni ò ní bá yín dá sí kankan. It earns respect through restraint, wisdom, and impact. Àwọn èèyàn ní máa ń pọ́n èèyàn lé, èèyàn kọ́ ni ó sọ pé ẹ pọ́n mi lé. The Ohun's approach to traditional leadership has consistently prioritized consultation over confrontation, unity over competition, and development over distraction. Ntọ́yọ̀ like no distraction ni o, gbogbo nǹkan sí lórí social media yẹn distraction ni, wọ́n fẹ́ kẹ́ pay attention sí wọn. In an era when the Yoruba race faces sheer challenges, security threats, youth unemployment, cultural erosion, there is little room for unnecessary tension
on title-driving disputes. What the moment demands is collaborative leadership anchored in history, legitimacy, and service. As events continue to unfold, one truth remains evident. While some may be preoccupied with contesting symbols, the Ohun of Ife is steadily building systems, institutions, and bridges across Yoruba land and beyond. History will always separate titles that provoke controversies from titles that inspire responsibility, and in the judgment, leadership rooted in purpose will always stand taller than leadership driven by reactions. The future of Yoruba land does not lie in division. It lies in unity, development, and visionary kinship and values that continue to find their strongest expression from the throne of Oduduwa in Ile-Ife. Sadiq Lawal, the press officer at the office of the Directorate of Media and Public Affairs, Ohun's Palace, writes from Ile-Ife, Osun State. So, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Olórí aládédé gbogbo nǹkan tó ní ṣe pátápátá náà lẹ ń ṣe. Àwọn aláṣọ èṣùbèlèké yín kọ́. Aláṣọ pípọ́n bí aṣọ gbúlá. Àwọn aláṣọ pípọ́n bí aṣọ àparò. Aláṣọ pupa. Mọ́ńbé táwọn náà fẹ́ máa kọ́fà Aláàfin kó tó jókòó. Yẹ̀yẹ́ ọ̀jẹ́ kí wọ́n lè ṣe ńgbà tí ó wà natural. Ẹ̀gbẹ́ kì í jẹ̀ lọ. Opó kì í jà tọwọ́ fẹ́, àpá yìí dàbí ojú ara. Ntẹ́ èèyàn bá fẹ́ kó lè dàbí tẹ́ntó ni, ìtìjú kò ní jẹ́ kó lè gbé jáde. Ń gbọ́ ya ilá Aláàfin òyìnbó èèyàn lọ́wọ́, òpó ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́, ẹni dìde kíyàn, ó ti dìde kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹni kò bá Ọọ̀ni jìjà àgbà ń wá lárí yìí. Ó yí gbogbo lépo, abéèrè pé ṣé yóò dé Ilé-Ifẹ̀, ọdún Ilé-Ifẹ̀ wà nù ibi tó ń wó dé. Láti ìgbà tó ní tálàfin tó ti jọba ọ̀nà Ilé-Ifẹ̀ ń dùn wọ́n lẹ́sẹ̀ wọ́n sì lọ wò ó. So Ọlọ́run ọ̀kẹ́ gbogbo wa bó ṣe kẹ́mọ́rẹ́ ni kí ọmọ káàbá ẹ jẹ́ fààyè lẹ̀ ó possible kí n rí èèyàn méjì mẹ́ta tó fẹ́ pè mí àwọn èèyàn dẹ̀ sọ pé kí n máa drop nọ́mbà síbẹ̀ yẹn o. Nọ́mbà tẹ́ fi pè mí lélẹ́yìí +234 915 147 9599 +234 915 147 9599. Ẹ jẹ́ wò ó bóyá máa rí èèyàn kan àbẹ́yàn méjì tó ní gbólóhùn kan àti bí méjì láti sọ. Ọ̀kan lọ́mọ Oòduà, ọ̀kan lọ́mọ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé èwo ló lágbára jù nínú méjèèjì. Bétí ọ̀bá dùn yàn tójú ò dùn yàn ó yẹ kó mọ̀ pé àràbà ń bàbá ẹnikẹ́ni tá a bá lábà ń bàbá lílé tó túmọ̀ sí wípé kò sí oyè tó ju ti Oòduà lọ. Hello daddy. Hello. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. Àkùnfàlẹ̀ máa ń dùn wọn. Yóò bá wa láyọ̀ sà. Àárín pẹ́. Àmì àṣẹ. Lágbára Ọlọ́run àjíǹde ara ó máa jẹ́ fún yín o. Mo dúpẹ́ mo gbóhùn yín tẹ́ kí mi ní ìjọ kan báyìí. Mo dúpẹ́ bọ́ tí ṣe tó tẹ̀ ṣe ìrùkúrú aṣọ tẹ̀ ní. Ó dàbí kó rí bóyá àwọn ilé-iṣẹ́ òǹtà máa ń wò létà yẹn ni mi ò tiẹ̀ mọ̀. Ok sà. Ọmọ sáà dúpẹ́ lọ́wọ́ yín ṣá. Ìdúgba rẹ̀ ní dádì. Aláṣìwà nínú aṣọ o. Jọ sà. Aláwà nínú aṣọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe ń sà. Ọlọ́run ayọ̀ láṣì. Àmín sà. Ṣe rí ní ọjọ́ kan mo sọ kínní kan mo ní korún ní. Ó ń dò yìí ká ni. Eléyìí tẹ́ tiẹ̀ wá ṣe lánàá ti ọ̀rọ̀ aládé góòlù. Bóyá lé bàbá ní àbádé ẹ̀ àkójọ tí yẹn. Adé góòlù. Mo rẹ́rìn. Iṣẹ́ tiẹ̀ ní nọ́mbà tí wọ́n pè yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n kúrò adé tó wọ́n tó jẹ́ plated àti ẹ̀dùnkẹ́ pé plated ni wọ́n pè wọ́n lọ pé kóòdù. Wọ́n ní plated. Bẹ́ẹ̀ni. Àti plated o àti plated o kò sí adé kankan tó wá látọ̀yọ́ ní museum tí ìjọba Gẹ̀ẹ́sì ń jí kú. Ṣé rí àwọn tó ń kọ gbogbo kọkúkọ wọ̀nyí? Bẹ́ẹ̀ni. Ó dàbí pé ti sọ lọ́jọ́ kan rí pé tí
ní Amẹ́ríkà ni o bóyá France ni àbí Germany tẹ́ bá múlẹ̀ kí wọ́n bí pé tán lọ nífọ̀ọ́ ṣe rí pé tí o bá sọ pé èmi kọ́ ló mu ṣe rí dídákẹ́ yẹn ó ti confirm pé òun ló jalè. bẹ́ẹ̀ni. àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ ti sọ pé tó bá yẹ pé ọba àwọn adé kò ní ọwọ́ nínú gbogbo rádaràda tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Just a very, very one straightforward sentence constructively. ó máa stop gbogbo ẹ̀. bí o tiẹ̀ stop ẹ̀ but wọ́n ní tó bá ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe nísìnyí ó ti late. bẹ́ẹ̀ni. honestly ó ti late. bá a ṣe dá wọn nìyẹn ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí ẹnì kọ̀ọ̀kan. láyé àtijọ́ adúlọ́ àwọn ọmọ Oòduà à ń pa irọ́ bíi tí bí àwọn bíbù jẹ́ ń parọ́. Ọ̀yọ́ ti ń ṣe bí Ifẹ̀ báyìí. kílẹ̀ wíṣà. mo lọ́yọ̀ ti ń ṣe bí Ifẹ̀ báyìí Aláàfin ti ń ṣe bí Ọ̀ọ̀ni báyìí. kán máa ṣe bíi tiwa náà ni wọ́n máa ṣe bíi tiwa lọ náà ni ṣùgbọ́n wọn wá gbà wọn correct màá dàbí lágbájá ṣó lè ṣe bíi ti lágbájá ni pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti rí wọ̀nyí èmi ò kókù díẹ̀ fún ọba Òwádé honestly ṣé mo ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà mo wà pẹ̀lú yín. ó kù díẹ̀ fún ọba Òwádé ó dẹ̀ dàbí pé òun gan-an ó wá láti wá da ilẹ̀ rú ni kò mú àlàáfíà kankan láti ìgbà tó ti dé kò sí wọ́n lù yàn pa láàfin ẹ láti ẹjọ́ yìí wọ́n sọ absolute rubbish ni ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe máa wò ná. ọ̀rọ̀ ìsà. ẹ jẹ́ ká ṣe máa wò ó. ọ̀rọ̀ ìsà. nítorí pé kò lè máa lọ bí eléyìí kò lè máa lọ. mo sọ kíní kan fún yín mo ní àwọn bíbí wọ́n ń pa ṣédè irọ́ wọ́n dẹ̀ ń dàlú ṣùgbọ́n kó sàtẹ́tẹ̀ jẹ́jẹ́ o nítorí pé ṣe rí ohun tí kan jẹ tí wọ́n mú gbogbo oògùn olóró ó sì máa jẹ jù yẹn lọ eléyìí tó wà bẹ́ẹ̀ ohun tí kan nú wọ́n jẹ tí wọ́n ló gbóògùn olóró tí ò bá yẹ pé agbára àwọn èèyàn ńláńlá náà fi rìn mọ́lẹ̀ àwa ti sọ àṣírí yín ò bò lọ́yọ̀ọ́ àṣírí yín ò bò àṣìpàtàpàṣẹ àṣírí yín bò ni oògùn olóró tán lẹ gbé sí àṣírí yín bò ni àṣírí yín ò ní bò ó ṣe rí nìyẹn o. God bless you daddy ó dàárọ̀ sà àmín sà yes sir. Wow ọ̀rọ̀ rẹ o hello sir. bàbá wo. yes sir. ó gba ẹkúṣẹ́ bo lẹ́yìn bí báwọn bàbá ṣe sọ sí èmi náà lẹ́yìn pẹ̀lú program àná yẹn ti. oní aládé góòlù. àbádé ìyàwó rẹ̀ ìgbàdo kọ́mẹ́dì mi ẹni máa ṣe gan sí torí ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ ní sọ yìí di kọ́mẹ́dì. Ọ̀yọ́ pẹ̀lú ìtànkìtàn. pẹ̀lú ìtànkìtàn wọ́n ti wá sẹ́yìn alárago di kọ́mẹ́dì àdúgbò kẹ́ tó lánú gan sẹ̀rẹ̀ ní àti máa pààyàn. kò yé mi. tó lórí eléyìí tó lọ yìí asọ̀rọ̀ ṣe kò kí sọ̀rọ̀ dànù. bóyá kó má jẹ́ ọ̀rọ̀ tẹ́ ti sọ lákòókò ẹ̀yin gan ẹ bá máa ẹ̀yin máa sọ àwọn ọ̀rọ̀ kan ẹ ti sọ tẹ́lẹ̀ pé eléyìí tó yọ bá lọ yìí pé kó tó bá a fi délẹ̀ pé kò ní sí iyì kọ̀ọ̀kan lára Ọ̀yọ́ mọ́ kò ní sí iyì mọ́. Honestly sir. kò tẹ̀ tí délẹ̀ kò tí délẹ̀ o. pàápàá kò tí tán pátápátá. pàápàá. because at the end of the day irú àwọn tá a máa teach ní schools and all of that gbogbo àwọn àkójọpọ̀ irọ́ tá a fi ń tán Ọ̀yọ́ lé bàbá teach inú class bàbá fi ṣe kínní. gbogbo ẹ̀ láti change. láti méjì gbogbo ẹ̀dá yá Yorùbá báwo. gbogbo ẹ̀ ní ó ní ọ̀dà dòdò sí ìgbé wá àwọn ọjọ́ òdùn.
I am from Akoko. Ẹnu jẹ́ láàfin àti ẹ̀gbọ́n. Jálàfin kan á kàn sọ pé òun wá sí Àkókò kí ló fẹ́ wá sọ. Even without announcement, ní o lè kọjá lákòókò kan papọ̀ kọjú òkú sínú pálá gbogbo máa sá wá sápọ̀ tó ọba lẹ̀ ní wá sójú títì wá jáde gbogbo pálá wá jókòó síta títí òní máa kọjá. Ẹ bèrè ní gbogbo Àkókò land. Wow. Yorùbá parọ́ báyìí lórí program yìí. Ìta ní gbogbo àwọn báyìí máa jókòó sí títí wọ́n fi gbọ́ pé òní ti kọjá ó ti dé fẹ́ o. Wọ́n ló padà wọ́n lólé. Ẹ̀bá kan láàbà àwọn láàfin tó tẹ̀ tó ti lẹ́ kọ́ wọn jáde kẹ́kọ̀ọ́ wọn sí. Wọ́n máa kọjá bros láwọn bros àwọn gáàsì wọn máa dùn wọ́n. Bros ló bá báwo ní kúlẹ̀ náà. Alaafin ni bros. Àbáwọ̀ ìwọ́n tó dẹ̀ ṣẹlẹ̀ ní ìrìn analyse gbogbo ìlú wọn. Èmi tó wá fún wọn ní new nígbè. Wọ́n yóò wò ṣe Yorùbá wọn. Àwọn Fúlàní ìgbàlùbá àtàwọn tápà tó wà lórí àtàwọn gbọ̀ngún àwọn olóńgbò tó lọ. Ọlọ́run gbọ́. Ọlọ́run àwọn gangan tí wọ́n ń gbọ́ wá mọ̀ wípé reality là ń sọ yìí. Wọ́n ń ṣe Yorùbá. Rárá o. Gbogbo ilé báwọn lè lọ ń sábà wọ́n kéèmù nǹkan ní Yorùbá tó ń kéèmù yẹn Yorùbá. Owó ìṣe jẹ́ ọba lónìí wàá fi ìyànkan jẹ́ ọ̀bí Yorùbá là kí wọ́n á rí Aláàfin ẹ̀kọ́ wá béèrè pẹ́jọ́ lọ́rùn ní ìdíní tó ní bá bẹ́ẹ̀ lọ gbogbo ṣé Yorùbá lẹ́yìn ni. Wọ́n gbé lọ kóòtù o. Ẹ pariwo kìíní ẹ fàyà ẹ̀yin nìkan ní ẹ̀yà láàrin àwọn Yorùbá tí ogun lé kiri. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Tinubu ní ìlẹ̀ Yorùbá tó ogun lé kiri bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Kò sí lumi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àti bàbá àkọ́kọ́ ti dé bí láwa ìbẹ̀rẹ̀ láwa àbọ̀mẹ̀ gbogbo Èkìtì bẹ́ẹ̀ni títí pọ̀ tó. Wọ́n kú òǹbí tí wọ́n wà ibi tí wọ́n wà náà ni wọ́n wà. Fúlàní tó ń lé Ọ̀yọ́ kiri ó ń kọjá lórí àwa náà. Wọ́n wà ní owó tí wọ́n bẹ̀rẹ̀ fún wọn dáa láti ṣe nǹkan tó ń ṣe sí Ọ̀yọ́ sí àwa ni. Márùndínlógún Fúlàní títí dè ní márùndínlógún Fúlàní ò tó bẹ́ẹ̀. God bless you, Baba. Ẹ ṣé mo dúpẹ́ o. Yes, sir. Okay. Mi láti ọ̀rọ̀ ọ̀dẹ máa sọ pé wọ́n sọ pé àṣejúwó. Àwa ń bá dùn ọ̀dẹ ṣe pé owó ìtújú wà lára àwọn bílíọ̀nì Yorùbá land. Awíkókó ti dìbò ó ṣe station yìí. Ọlọ́run àbá àgbèrò station wa ni. Àmín sà. Àmín sà. God bless you, sir. Station wa ni ó jẹ́ ìsọ̀rọ̀ ìdọ̀s. Ó kò máa já darí bẹ̀rẹ̀ lásán ni kò sí ó parí. God bless you, sir. God bless you, sir. Ẹ ṣé mo dúpẹ́ sà. God bless you, sir. Àmín o, àmín o. All right, sir. Ó dà o, sir. Yes, sir. Oh my God. Oh my God, àwọn èèyàn kan ń pè mí lórí nọ́mbà mi. Ẹ jẹ́ n wò bóyá máa gbà pé ẹyọ kan sí àbí méjì. Mr. Dami láti Germany, mi ò ní lè pick ẹbí tẹ́ ti ń pè mí yẹn. Sorry sir, mo ń ṣe program lórí fóònù ni. Torí kí n lè rí comment àwọn èèyàn. Tí n bá ṣe lórí app, mi ní lè rí. So ló jẹ́ kí n máa lo fóònù. Nọ́mbà tẹ́ lè pè mí sí leléyìí +234 915 147 9599 +234 915 147 9599. Mi like ẹ o. Ẹnìkan ní I heard his demand from Senator Yari. I shouted. No, ó gbọ́dọ̀ wà transactional. Ó gbọ́dọ̀ wà transactional. I need owó. A fẹ́ kọ́ palace, a fẹ́ tún palace ṣe o. We need money. We need money. Ṣèyí Mákindé ọ̀dẹ̀ fún wa lówó, so we need money. Oh my God. Base films. Ẹ ra sticker fún mi láì béèrè. Mi ò ní wáyé tì sir. God bless you, sir. God bless you. God bless you, sir. So we need money. I need owó fún palace wa ta fẹ́ renovate because palace wa ti hold gan. A fẹ́ renovate ẹ̀ kó náà wọn
kó wà beautiful ẹ get ẹ kó náà yọ jáde ká fi compare àwọn palace tó wà nílẹ̀ káàárọ̀ òjìrì káàkiri. Ok, ẹ̀yin náà láǹfààní àti ra sticker fún mi o àìsí ń bẹ̀ láì dá sí o báwo lẹ ṣe lè ra sticker fún mi bí tẹ́ ti ń wò mí ẹ̀ tẹ́ bá wò sàlẹ̀ lọ́wọ́ right yín ẹ máa rí dollar sign kan ń bẹ̀ bẹ́ẹ̀ bá rí níbẹ̀ yẹn tẹ́ bá ti wo fídíò yìí ẹ máa rí ibi tán kọ share tán gbé kíní share sí ẹ dẹ̀ máa rí thanks yẹn ni kẹ́ ẹ click lé lórí ẹ máa láǹfààní láti ra sticker fún mi láti bẹ̀ yẹn. Mr. Akinfolarin láti US mi ní láǹfààní àti pick ẹ lórí fóònù tẹ́ ti ń pè mí ẹ mo ti sọ nọ́mbà tẹ́ ti lè pè mí ok let me pick this one hello sir. Hello, bàbá wa wí gbogbo. Yes sir ọmọ kékeré ni mí. Bàbá wa wí gbogbo. ọmọ kékeré ni mí sir. Ẹ ṣe pé tó. Yes sir. Ẹ rọ sà. Yes. Mo ní sẹ́ẹ̀sì wà lórí ètò àbẹ́ ti kúrò. Mo wà lórí ètò mo ń gbọ́ yín dáadáa gbogbo ayé ń gbọ́ yín dáadáa. Ẹ ṣeun. Yes sir. Ìjà lára ni àwọn Ọ̀yọ́ yẹn o. ó kọ́ ti complete náà wá ti rí ìjà lára ni kò sí deny mọ́. owú jíjẹ. So ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ká máa wò wọ́n níran. All right sir. Ibi tán lè bá dé àwọn nìkan náà dá dúró gbogbo àwa ọmọ Oòduà tó kù gbogbo wa la mọ̀ pé Ọọ̀nifẹ̀ ni bàbá wa. Bẹ́ẹ̀ ni. Ọọ̀nifẹ̀ ni bàbá wa. So ìjà lára ni kò ń tán bọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Ìwà tí Aláàfin bẹ̀rẹ̀ ìwà tí Aláàfin bá wá nìyẹn. Ó wá fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni but a ti dá sí lára. All right sir. God bless you baba. Bí anybody ló lè jẹ oyè Yorùbá ọba ìlú mi lẹ́kìtì lè fi jẹ oyè Yorùbá kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ but kò sí èèyàn kankan tó lè jẹ oyè Oòduà. Bẹ́ẹ̀ ni o. So Oòduà ni bàbá Yorùbá kò sọgbọ́n tó lè dá sí. Thank you sir. Ẹ ṣé o. All right sir. ọ̀rẹ́ àgbẹ̀ nìkan sì fẹ́ pè mí +234 915 147 9599 +234 915 147 9599 mo retí onítàn kí wọ́n pè mí padà kí n parí prógráàmù mi. Bákan náà ni mo ń sọ fẹ́yìn tí ẹ lè ra sticker fún mi tàbí tẹ́ ẹ bá fẹ́ ra sticker fún mi ẹ rà o. ẹ rà o. ó ti pẹ́ táwọn èèyàn ti ra sticker fún mi àwọn pàdé mi ò wá sóde nù meanwhile everybody ń pàdé mi everybody na my pàdé o hey. Hello sa o ẹ ká lẹ́sà àwa rèé o. God bless you sir. Mi ò ní wáyé tì. Àmín sir. Bẹ́ẹ̀ ni sir. But unfortunately mi láǹfààní àti gbọ́ yín dáadáa. Àwọn èèyàn láǹfààní àti gbọ́ yín dáadáa èmi nìkan mò ń gbọ́ yín dáadáa. God bless you sir. Ilẹ̀ Haúsá lè ti ń pè. Wow. Ayọ̀ lẹ máa délé ẹ máa kó ire oko wálé lágbára Ọlọ́run àtẹ̀yìn àti gbogbo ẹbí yín lágbára Ọlọ́run ọdún tá a fẹ́ ṣe ọdún ayọ̀ ló máa jẹ́ sà mo appreciate yín sir. God bless you sir. Yes sir, you're welcome sir. tẹ́yìn bá pè direct kò ní loud tó bá jẹ́ WhatsApp ó máa loud that's the secret. Wow, láti ilẹ̀ Haúsá, God bless you sir. Hello. Tẹ́yìn bá pè direct kò ní loud. Bá jẹ́ WhatsApp ó máa loud. Ẹ̀rìn jìnnà síbi tẹ́ ti ń pè mí yẹn sir.
Yes, sir. Hello, Awíkóńkó ẹ kálẹ́ o. ẹ káalẹ́ sà. Yes, Asiri ṣe sir. ọ̀rẹ́ mò ń gbọ́ yín báyìí. Ẹ kújọ́ mẹ́ta o. àwa rèé o. Ṣàlàáfíà ni o. ọlọ́run ṣeun akúmọ̀rọ̀dún sà yóò bá wa láyọ̀ sà. Àmì sà. yes sir. Ẹ dẹ̀ kú gbogbo nǹkan tẹ̀ ń ṣe o. Ọlọ́run àpèyí kiri o. àmì o. Ẹ pẹ̀lẹ́ sà. yes sir. Mr. Dami ló sọ̀rọ̀ láti Germany sà. mo ti mọ̀. Ó tó jọ́ mẹ́ta ni mo ti bá yín sọ̀rọ̀. mo ti rí lórí nọ́mbà àtọ̀ yẹn. In fact, ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ mọ̀ pé ẹ ti sọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. Àwọn ọ̀dọ́ ò ní gbọ́. bẹ́ẹ̀ni. Ẹ ti sọ nígbà tí bàbá Ìjẹ̀bú tán pé Ọọ̀ni àti Aláàfin. mo ní ojú ayé ni mo ní kò tán. Ẹni kò tán. Ṣe rí nǹkan t'Aláàfin fẹ́ ṣe ìdí nìyẹn tí ò fi wá sí Ilé Ifẹ̀ 10 years and coronation anniversary Ọọ̀ni. Ọọ̀ni fìwé pé gbogbo àwọn ọba South West pátá. Aláàfin dẹ̀ mọ̀ orí Aláàfin congratulate Ọọ̀ni pẹ̀lú press release. bẹ́ẹ̀ni. So wọn lè sọ pé wọn pe àwọn èyí tó fi lè mú ìtẹ congratulate wọn pẹ̀lú press release. bẹ́ẹ̀ni. So wọ́n pè yín ẹ̀ẹ̀kan wá ní bọ́ torí nǹkan tó fọ́mọ̀ pé táwọn bá wá àwọn ò ní lè ṣe àwọn nǹkan táwọn fẹ́ ṣe mọ́. bẹ́ẹ̀ni. ṣé understand. bẹ́ẹ̀ni. Awíkóńkó mi lè sọ fún yín Ọ̀yọ́ ò lè gbọ́ o àwọn Ọ̀yọ́ ò lè gbọ́ láyé kò sí bá ṣe fẹ́ ṣe tán fẹ́ gbọ́ láyé wọ́n ṣe máa ṣe lọ títí lélẹ́yìn àfi tí abáyà wọn kúrò lára wa ló kù. a lè yà wọ́n kúrò lára wa. ọkàn wa la ti máa yà wọ́n kúrò lára wa ọkàn nìkan ni. nítorí Ọ̀yọ́ wọ́n ń kílèmù pé Yorùbá ẹmọ tí ìtàn ló ń sìn. gbogbo gbogbo yẹn ló mọ̀ pé Yorùbá Ọ̀yọ́ Yorùbá àwọn ìlú mẹ́fà péré ni wọ́n méjì. bẹ́ẹ̀ ni Yorùbá land. kì í ṣe gbogbo èèyàn nísìnyí ló mọ̀ mọ́ lẹ́yìn àwọn tó ń gbọ́ lẹ́nu yín lẹ́nu tó mẹ́ta yìí nǹkan náà ṣe gbogbo ní káwọn tó lọ jẹ́ ẹ̀kẹ́ o. gbọ́n dẹ̀ rí bóòtọ́ ni. wọ́n rí pé tòótọ́ ni wọ́n ti bìlíìfù pé nígbà tí gbogbo wa ti bí orúkọ yẹn tó worldwide pé táwọn bá ti jókòó lé lépa àwọn làwọn nísìnyí náà kó sì ń gbàtẹ́ everybody fẹ́ ṣe nǹkan tó lè ṣẹlẹ̀ torí mo mọ̀ pé gbogbo àwọn ọba Yorùbá náà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọn kan wọ́n fẹ́ sọ̀rọ̀ ni o. wọ́n lè sọ̀rọ̀. ẹ bá yìí yàtọ̀ gbogbo wọn kan tálàfin bá ní nǹkan ṣe ń sìn kò sẹ́ni tó máa ń lọ àfọ́n tó súnmọ́ Aláàfin ní títàdí òkè nìkan náà máa ń lọ. bẹ́ẹ̀ ni sà. tó wà ní bá dẹ̀ ní nǹkan ṣe gbogbo náà máa ń wá tẹ́lẹ̀. wọ́n máa ń súbà òní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. gbogbo wọn mọ̀ pé nǹkan yìí ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni. bọ́ọ̀sì àwọn ọba tọ́jú Aláàfin lọ́pọ̀ dáadáa náà. bẹ́ẹ̀ ni. àwọn lọ́wọ́ Aláàfin ọba Ọwádé ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn lọ́wọ́ láyé. àwọn Déjì Àkúrẹ́ ọba Ọwádé ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn. Ewì Adó Èkìtì ọba Ọwádé ò lè lẹ́gbẹ̀ẹ́ wọn láyé mi ní parọ́ fún yín. Àbálákí Ẹ̀gbá. Bàbá Wùjalẹ̀. gbogbo náà dẹ̀ pọ̀ ní ṣe understand personality nìkan yàtọ̀ sí pé báyà mojú èèyàn lọ. bẹ́ẹ̀ ni o. ṣé Ọ̀kọ́lọ́mọ Oòduà àtàwọn Yorùbá tó fẹ́ fìyàn jẹ ká ní pé mo jẹ́ Ṣèyí Tinubu ni kò yẹ kí Ṣèyí Tinubu gba oyè yẹn. honestly kò yẹ kó gbà á. ó wà because oyè yẹn wà controversial. ó wà controversial ṣé ní sẹ́ńtẹ̀ ní Ṣèyí Tinubu tẹ́tẹ̀ ń wò yìí ọmọ ní gángan ní Ṣèyí Tinubu omi ìdìbò àwọn yìí o. ọmọ ní gidi kì í ṣe pé báyẹn yàn fi ẹnu sọ pé kankan ọmọ ní gidi Ṣèyí Tinubu ó yẹ kán change oyè yẹn fún kó tó di kó gbà á pé oyè yìí ìfẹ́ tẹ́ wọ́n ẹ̀sẹ̀ fi yẹn jóyè kò tí ì pé wọ́n wì ní kí tó wá gbàdé ṣe oyè yẹn ó máa dá nǹkan mí sílẹ̀ ṣe understand but still still náà wọ́n kankan gbogbo ayé ti rí pé plan Aláàfin lélẹ́yìí. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti rí pé jà lára ni. ìjà lára ni wọ́n ti rí pé owú ni. ó dẹ̀ tó wọ́n múnú mi dùn náà dùn pé àwọn tó ń táwọn náà ń wò pé àbáyá wọn kàn dá ọ̀tá láti ẹ̀rẹ̀ lẹ́sìn. bẹ́ẹ̀ ni. wọ́n á ẹ̀sẹ̀ wà hàn sí wọn pé àtòótọ́ ní kíní yóò. èmi gangan ẹ̀sẹ̀ wà vindicated ni. sẹ́ni pé Olúbàdàn sì àwọn Ìbàdàn mọ́gàjì wọ́n ti wọ́ọ̀nù wọn lánàá náà wọ́n wọ́n Aláàfin pé wọ́n disrespect Olúbàdàn pé Olúbàdàn was a former governor and former senator. bẹ́ẹ̀ ni. wọ́n kó kọjá ìdílé ilé màá rí fín. bẹ́ẹ̀ ni. tó bá rí yàn fi pé Ìbàdàn ti rí fín bá àwọn mọ̀ táwọn lè ṣe. kì í ṣe gbogbo ọba lórí tàbí Ọọ̀ni tó wọn máa dákẹ́ obìnrin kan lọ́kùnrin. bẹ́ẹ̀ ni o. the same thing wọ́n ṣe mú Sanwó Ògbómọ̀ṣọ́ ẹni tí Sanwó Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ṣe ẹsẹ̀ program yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tó bá yẹ pé Aláàfin wọn ni Sanwó Ògbómọ̀ṣọ́ ṣe kó kẹfẹ́ yẹn fún ṣé wọ́n lè gbà á. àbí o. ẹ ká máa dalẹ̀ Yorùbá ọdún kò sí nǹkan lẹ́yìn pé àwọn tẹ́ fi jìnnà ìsọfẹ́ fún ọfẹ́ fàlàfin lówó kò sí kankan tó bá ti fún jìnnà tán sí ìjọba fi ẹnìkan jẹ olú of Yorùbá land ní 3 weeks ago ó fanish ní náà. àbí o. ó fanish
ó parẹ́ kò sẹ́ni tó rántí ẹ̀. God bless you. God bless you. Bàbá. Ìmọ̀ iye ẹni táwọn Aláàfin àná fi jẹ oyè Yorùbá land. Wọ́n tó 15. Àgbọ̀n kankan pa wọn. Wọ́n àgbọ̀n kankan pa wọn. Ẹgẹ́ tí wọ́n sọ̀rọ̀ kankan fún inú lórí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ibà Gani Adams wọ́n ṣe program kan ní bá 6 years ago. Wọ́n ní kí wọ́n fún àwọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́. Wọ́n ní Ifẹ̀ làwọn gbà wọ́n direct. Àwọn wá bá Ọọ̀ni. Wọ́n náà ní sọ pé kò sí problem káwọn gbà. Ṣé o understand? Wọ́n nígbà ẹ̀rọ ọkàn wa balẹ̀. Nǹkan tó wọ́n fọ́ táwọn èèyàn bí respect Ààrẹ Ọ̀nà Kakanfò Ibà Gani Adams díẹ̀ ní òṣèlú pé báyà kọ̀ọ̀kan lórí ìbéèrè fọlá fún yín. Ibà Gani Adams pàtó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Sọ́mọ́ wọn mú olè kankan rí náà. Sọ́mọ́ lè rí ni. Wọn ò mú rí o. Wọ́n mú lè kan rí náà. Sọ́mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wá nìyẹn. Wọ́n lè ṣe ìtàn jẹ ni pé Ibà Gani Adams was the leader of OPC, Oòduà People Congress before. Wọn ò sì mú bandit kankan rí. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni náà ṣe understand. So ceremonial ni gbogbo nǹkan tá à ń sọ yìí ceremonial ni. Bẹ́ẹ̀ni. Ceremonial ni. So àbíkọ̀ǹkọ̀. God bless you baba. Nǹkan tẹ̀ ṣe yìí ẹ̀ ń ṣe torí fúùtù àwọn ọmọ táwa máa bí ni o. Bẹ́ẹ̀ni baba. Bẹ́ẹ̀ni baba. Torí àwọn Ọ̀yọ́ wọn lè gbà wọn lè gbọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ti bàtán bá tó jọ pé Aláàfin àwọn ti fún lórí ọba náà tó lè gbọ́. Otherwise wọn lè gbọ́ kí kò dé lé ṣẹlẹ̀. Ẹ̀kejì nǹkan tí mo tún fẹ́ sọ fún yín. All right. Ọmọ Adédayọ̀ Victor yẹn kò kì í ṣe ọmọ Ọ̀yọ́ o. Mo mọ̀. Ọmọbìnrin ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lọ́mọbìnrin ni. Wọ́n máa ń bá ọmọ Ọ̀yọ́ ṣiṣẹ́. Torí ẹ mọ̀ pé àwọn obìnrin náà máa ń bá ìfẹ́ jà torí ọ̀rọ̀ mi yàn. Àwọn náà gbà. So wọ́n máa ń bára wọn ṣiṣẹ́ ó ti rí pé àwọn táìmù táwọn lè jọ fèsì ìfẹ́ nílé ìjọ wọn ṣe. Wọn ò dẹ̀ wá lè jẹ wọn ò lè win. Wọn lè jẹ lọ. Ẹ̀kẹta ṣe ni ó láwọn ọba kan wọ́n support Aláàfin pẹ̀lú nǹkan t'Aláàfin ṣe yìí. Mi kàn fẹ́ dárúkọ àwọn ọba yẹn. Kò ní dáa ká dárúkọ wọn. Kò ní dáa ká dárúkọ wọn sẹ́ẹ̀. Kò ní dáa. Bẹ́ẹ̀ni. Àwọn ọba kan wà táwọn náà support ẹ̀ pé ẹ̀sọ́ jẹ́ sóò nìkan ni ọmọ ẹ̀sẹ̀ pẹ́ẹ́ni kò nìkan ni ìwọ náà ti dé sí ẹ jẹ́ kí já support ẹ̀ kí wọ́n náà máa tákù ẹ̀ ṣe understand. Wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn wà á mọ àwọn ọba yẹn àkànní dárúkọ ni. All right baba. Ibi tán bá ba dé most àwọn ọba tẹ̀lé ń wé náà ti jẹ London Ọọ̀ni dáadáa ibi tán ti jọ. Ṣèbí ìbọn ibi tán bá ba dé alálẹ̀ Oòduà ó máa bí gbogbo wọn. Àmín o. God bless you baba. Ẹ ṣé mo dúpẹ́ o. A kú mọ̀rọ̀ ọdún. All right sir. Àmín sir. God bless you baba. All right sir. Ó dàbọ̀ sir. Yes. Mi ò ní láǹfààní láti gbé ìpè kankan mọ́. Now ètò yìí àbí ká sọ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ látọ̀yọ́ yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn wọ̀nyẹn lè máa ṣe fún relevance. Brọ́dà mi tó sọ̀rọ̀ tán nìsín tán ní ṣáà lè ya Ọ̀yọ́ sílẹ̀ a lè yà wọ́n lẹ̀ dáadáa lọ́kàn wa. Wọ́n make point kan nìsín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi jẹ́ kinní kan of Yorùbá land ńlá gbọ́ nǹkan kan pa wọn mọ́. Mr. Ifaniyi Ogunlọlá, God bless you sir. Ẹ ra sticker fún mi ò ní wáyé tì mi ò ní jọra mi lójú, God bless you sir. Now ó ní wípé ọkàn láti máa erase wọn kúrò, gbogbo ń tó bá tọ̀yọ́ wà ò ní nítumọ̀ lọ́dọ̀ wa mọ́. That is just it. Gbogbo ń tó bá ti jáde látọ̀yọ́ àní fún ní relevance kankan mọ́. Èèyàn bá àjòyè kinní kan of Yorùbá land ó wà ń bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ náà ni ó parẹ́ mọ́ títí dọ̀la ọ̀dọ́lé Oòduà ó sì ń ta kébékébé ó sì wà relevant. Ọ̀kanlọ́mọ Oòduà ẹ̀rọ kìkì bí ó ṣe kàn, Ọ̀kanlọ́mọ of Yorùbá land ẹ̀rí bí ó ṣe wọlé sin bí ìgbà tán bá sọ bẹ́ẹ̀ páànù kalẹ̀ lórí iná. Ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ mi sí ẹ pé mi Àkàndọ̀rà wípé n kò sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ because ìwọ̀n bá àwọn èèyàn péréte ni yóò mú mọ́nu. Àwọn wo ni yóò mú mọ́nu? Àwọn loyalist Ṣèyí Tinubu, àwọn tó fẹ́ contract látọ̀dọ̀ bàbẹ́, àwọn tí ó fẹ́ gbowó lọ́wọ́ Ṣèyí Tinubu àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kọ̀ọ̀kan àtàwọn ọmọ Ọ̀yọ́ ni yóò nítumọ̀ lọ́dọ̀ wọn. Gbọ́n gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ló accept ẹni oyè tọ́ọ̀ ní bá fìyàn jẹ. Mr. Faniyi Ogunlọlá, God bless you. Another sticker mi ò ní wáyé tì sà.
mi ò ní wáyé tì mi ò ní wáyé tì ń ní jọra mi lójú. So bó ṣe rí nu Ọ̀kanlọ́mọ Oòduà versus Ọ̀kanlọ́mọ of Yorùbá land. Ìjà bẹ̀rẹ̀, ìtakàngbọ́n bẹ̀rẹ̀, tá a là gbà nínú Ọ̀kanlọ́mọ Oòduà àtọ̀kanlọ́mọ of Yorùbá land. Máyégún kọ́, máyé dàrú ni, máyégún nu yàrá wọn, máyégún of Ọ̀yọ́, ní jẹ́ of Yorùbá land. Máyégún táwọn Ìjẹ̀bú ti jẹ jú ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́ba dé. Nǹkan méjì kan bẹ tí ń lè báyàn dá sí láyé, ń lè jẹ́ èèyàn wá sọ̀tàn mi pé Fúlàní ni mí. N ò lè bá wọn yọjú sọ̀rọ̀ ọba jíjẹ. Èmi ní wàá jáde pé mo fẹ́ ṣòṣèlú. Lẹ́nìkan wàá jáde pé Awíkóńkó agbọ́tàn yín o, ìbàrìbá ní yín o, yóò dùn mí pọ̀ o. Tèmi tí mo ti ń bú bàrìbá láti ẹjọ́ yìí. Màmá tiẹ̀ sọ pé tápà ni mí. Ń yà lọ bá Ibrahim Chatta pé ọmọ ìlú kan náà jọ ni wá o. Jẹ́ kí ẹ̀fà wọ́ tètè fara wa mọ́ra o. Èmi ò lè gbọ́ tàn kankan lè jẹ́ kéèyàn kankan sọ̀tàn kankan fún mi. So mi ò lè ṣòṣèlú. N sì lè sọ pé ń jọba. Ǹjọ́ Wàsíù Àyìndé ti lóun ọjọba. Mo ń padà bọ̀ lórí ètò Wàsíù Àyìndé o. Mo ń kó lè ti ẹjọ́ ni o. Ìjọ tí n bá máa jáde ń pa rẹ̀. Àní wọ́n láwọn ọmọ nínú ibi tó pé ń dìlé àwọn wọ́n láwọn ọmọ. Wọ́n tún kọ lẹ́tà jáde wọ́n tún lọ́mọ Èkìtì ni. Ẹni ẹlẹ́ni ìbá tí mọ̀ kọrin ẹ̀ jẹ́jẹ́ kan mọ̀ ná lówó lóde kọ́ mọ̀ jẹmù láì lọ ó ń yọjú sọ́ba. Ní Ọlọ́run ti dá kálukú lọ́nà tí kálukú fi jẹ́ èèyàn ó ti jẹ́ èèyàn already kó o sì máa ṣe. Ok ẹ ṣọ́ra yín o wọ́n ní mo sì jọ Fúlàní díẹ̀ mi láìkí ẹ o mi láìkí ẹ o ìgbà náà náà sọ pé Fúlàní ni mí o. Pẹ́sọ̀ tó nípa kan wọ̀ láti ọjọ́ yìí ogun ló lè ràn bàbá yín débi ọmọ Fúlàní ni ọ́ ìwọ òwòjú rẹ ni òrìpọ̀ ọjọ́ Fúlàní ni ìwọ sì mọ̀ bú àwọn Ọ̀yọ́ pé Fúlàní a kàn ń wọ ọ̀ràn náà ni. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín akẹ́ńdọ̀ ra ogun àjà wà ra ogun àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ ìyanu Olódùmarè ní fi sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mi nípa àtìpín nínú ètò tòní ọdún ayọ̀ láṣẹ o ànífẹ́kún sọdún ànífọ̀fọ̀ sọdún àníbànújẹ́ sọdún lágbára Ọlọ́run ẹ̀ní gbèsè ẹ̀ní gbégbìn ẹ̀ní mọ́bójì ọmọ ẹ̀ní mọ́bójì aya ẹ̀ní mọ́bójì ọkọ lágbára Ọlọ́run. Ẹ ṣọ́ra yín o kàn mọ́ sọ pé Málì lèmi ti wá o yóò bá parapọ̀ àbí Málì bò ó èmi ọ̀jára Málì o tòótọ́ sì ni mánu àfáà tó sọ pé Málì Ọ̀yọ́ náà ló ti sọ̀rọ̀ yẹn o ó ní Málì làwọn baba ńlá baba àwọn ti wá ìyẹn sòótọ́ kó mọ́ dàbí ẹni pé àwọn baba ńlá baba tèmi náà tẹ̀lé wọn wá láti Málì kẹ́nìkan kan wọ́n sọ̀tọ̀ fún mi ṣá ń fẹ́ gbọ́ Ọ̀yọ́ mo ti wá Ọ̀yọ́ ni wá oríjìnà ọmọ Ọ̀yọ́ sì là wá àwa yìí sàwọn karambà ní ti ń ba nǹkan jẹ́ nísìn Somalia bò àbí Sudan mi láìkí ẹ o ẹ má fún mi nílùú tí ì ṣe tèmi o mi láìkí ẹ o Somalia bò àbí Sudan ṣé mo sọ pé mo fẹ́ joyè ni nígbà tí mi ṣe Wàsíù Àyìndé sáà sọ pé mo fẹ́ Jawùjalẹ̀ ọkọjá yìí ẹ wọ́n rọ̀ ń tàn ọjà èdè lọ kọ́lé sékìtì kí lórúkọ Èkìtì tiẹ̀ ná òsì Èkìtì kò tó wá látọ̀tún òsì náà tó ta sukú ààrẹ lọ òsì Èkìtì tó bá jẹ́ mi Wàsíù Àyìndé jọ́nà nílò kọ́lé sílùú wa pé tó jẹ́ káwọn èèyàn sọ́bà náà pé mo bẹ́kìtì tán kó yé pé rẹ̀ ní Ìjẹ̀bú sì dún lẹ́nu ẹ̀ bí nǹkan mi Wàsíù Àyìndé ńlẹ́ o well alo Olódùmarè fi sílẹ̀ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel tẹ wáyé Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 mo sì rẹ́rìn ojú omi sì ń jáde lójú mi God bless you mi ní wáyé tí ọdún ayọ̀ láṣẹ o ànífìbànújẹ́ sọdún o